ṣé bẹ́ẹ̀ rí bí wọ́n ti fọ̀rọ̀ Magu rẹwà jẹ? Ẹ wọ̀rọ̀ Ibrahim Magu yìí, lára ẹ̀ náà ni o. Lára ohun tó fà á táwọn olóṣèlú ilẹ̀ Haúsá ò fi fẹ́ kẹ́yà míì dá ààrẹ Nàìjíríà lásìkò yìí. Ó ní ìwà ìrẹ́jẹ tí wọ́n ń hù sáwọn tó kù, ìwà burúkú, ìwà ká máa rẹ́ni jẹ, ká sì máa fi hàn ni tó mọ́ wọn lára. Kinní náà ti dùn mọ́ wọn débi pé ìbẹ̀rù wà fún wọn pé tẹ́yà míì bá gbàjọba tí kì í bá ti ṣàhúsá Fúlàní, gbogbo ayé alábàtà tí wọ́n ń jẹ òní sí lọ́wọ́ wọn mọ́. Ṣé bẹ́ẹ̀ rí Magu, olórí àwọn EFCC ńgbà kan, ẹni tó ń ṣe bíi pòun lòun mọ́ jù, kò sí wá bàjẹ́ kan lọ́wọ́ òun, bó ti ń mọba ló ń mú jòyè, táwọn olóṣèlú sì ń lò láti fi gbẹ̀san tàbí gbèjà ara wọn. Nínú oṣù keje ọdún 2020, òṣùwọ̀n Magu kún ń làwọn DSS bá gbóhùn náà, wọ́n ní wọ́n káwà burúkú mọ́ ọ lọ́wọ́, ìwà àkówójẹ tóun náà sì mú àwọn èèyàn fún, wọ́n lóhun tóun náà ń ṣe nìyẹn. Fún bí oṣù mẹ́ta, ìtìmọ́lé ni Magu yìí wà, wọ́n gbé e pamọ́, àwọn ọlọ́pàá sì múra láti bá a ṣẹjọ́, kódà wọ́n ní wọ́n ti yọ́nú iṣẹ́ ọlọ́pàá ni wọ́n wí. Níbi tọ́rọ̀ ohun tó ṣe yìí sì burú dé, lẹ́sẹ̀kẹsẹ̀ ni wọ́n ti fi Mohammed Umar rọ́pò ẹ̀, tí wọ́n ní kíyẹn dolórí EFCC. Àwọn ọlọ́pàá gbé gbìmọ̀ dìde, wọ́n ní Magu jẹ̀bi. Àwọn Buhari fúnra wọn gbé gbìmọ̀ dìde, wọ́n ní Magu jẹ̀bi kí wọ́n yọ dànù nínú iṣẹ́ ọlọ́pàá. Wọ́n ní kò sóhun tó yẹ kírú ẹ̀ máa wá níbi iṣẹ́ ìjọba, nítorí gbogbo àsìkò tó fi wà ń bẹ̀ bí olórí EFCC, òun náà ń gbábẹ̀ tẹ́lẹ̀, ó ń kówó burúkú jẹ ni. Bẹ́ẹ̀ lọ̀rọ̀ Magu ṣe bí eré tó lọ sílẹ̀, táwọn míì rò pé wọ́n ti dá lẹ́jọ́, táwọn míì rò pé wọ́n ti jù sẹ́wọ̀n, táwọn míì rò pé wọ́n ti lé iṣẹ́ ọlọ́pàá tipẹ́. Àfi lọ́sẹ̀ tó kọjá tí ròyìn jáde pé Magu ò fẹ̀yìntì nínú iṣẹ́ ọlọ́pàá, nítorí àsìkò fẹ̀yìntì ẹ̀ ti tó. Ṣùgbọ́n yẹn kì í ṣe tuntun, Magu lè fẹ̀yìntì tàráàlú ò tiẹ̀ ní gbọ́ rárá. Ohun tó fariwo ni pé wọ́n nílé iṣẹ́ ọlọ́pàá ó gbé Magu ga, wọ́n ó sọ di igbákejì ọ̀gá ọlọ́pàá pátápátá kó tó fẹ̀yìntì. Ìtumọ̀ èyí ni pé owó táwọn igbákejì ọ̀gá ọlọ́pàá pátá ń gbà lẹ́nu iṣẹ́ náà ni Magu ó máa gbà títí ayé. Bẹ́ẹ̀ ni ó sì láǹfààní kan náà táwọn tí wọ́n jọ̀gá ọlọ́pàá lọ́wọ́lọ́wọ́ náà bá ní. Lọ́rọ̀ kan, kò sóhun tó ṣe Magu, Nàìjíríà ní nǹkan ṣe, ọkùnrin náà jìyà ẹ̀ṣẹ̀, bẹ́ẹ̀ ni òṣìṣẹ́ ni tó fi kinní kan ṣe. Fún bí ọdún méjì tọ́rọ̀ yìí sì ti ṣẹlẹ̀, Magu ń gbádùn ayé ẹ̀ ń tiẹ̀ ni. Ó sì ti tòwé ẹ̀ pàdé bíi pé kò sẹ́ni tó dá sọ́rọ̀ ẹ̀ mọ́, kò sẹ́ni tó lé, kò sẹ́ni tó ṣohunkóhun fún un. Ó ń ṣeré ẹ̀ kiri ni o. Owó oṣù ẹ̀ ò sì torí ìyẹn yegi. Mélòó irú ẹ̀ tíjọba yìí ń ṣe. Ẹni yòówù tó bá jọmọ Haúsá tàbí Fúlàní, nítorí pé Buhari ló ń ṣèjọba, tó bá ṣẹ̀ṣẹ̀ kan, bó ti wù kẹ́ṣẹ̀ náà jẹ́ṣẹ̀ aburú tó, wọn ò fi sílẹ̀ ń gbẹ̀yìn ni. Bẹ́ẹ̀ ni wọn ò ní fi sílẹ̀ lásán, wọn ò tún ṣàgbéga fún un ni. Àwọn tí wọ́n bá jẹ́ Yorùbá tàbí Ìgbò nìyẹn ó jẹ gbé, àwọn lẹ́ ó máa gbáriwo orúkọ wọn lálálá. Ẹ̀ṣẹ̀ kékeré báyìí ni wọ́n fi yọ wọ́n ṣẹ́, tí wọ́n sì gbọ́mọ Haúsá míì sí. Àwọn ọ̀gá agbófinró míì tí wọ́n ti fẹ̀yìntì tẹ́lẹ̀ tí wọ́n náà padà sídìí iṣẹ́ wọn, torí pé Buhari, Haúsá Fúlàní bíi tiwọn ló ń ṣèjọba. Ohun tí wọn ò ṣe fẹ́ kẹ́yà míì ṣèjọba jẹ̀yà Haúsá tàbí Fúlàní nìkan lọ nìyẹn. Ńjọ́ wo la fẹ́ ṣerú eléyìí dá? Nídìí èyí, gbogbo ohun tó bá gbà ní ká fún o. Haúsá tàbí Fúlàní kan ò gbọ́dọ̀ ṣèjọba lẹ́yìn Buhari yìí. Gbogbo nǹkan ó bàjẹ́ pátápátá ni o. Ó ṣojú mi kòrò nìyẹn o, nínú ìwé ìròyìn Aláròyé tó jáde lọ́sẹ̀ yìí.